aláṣẹ àgbáyé Màríyá báláwà sálá. Màríyá báláwà sálá. Ìbámu ìdè ẹ̀mí àwọlẹ̀. Màríyá báláwà sálá. Màríyá báláwà sálá. Màríyá báláwà sálá. Ìbámu ìdè ẹ̀mí àwọlẹ̀. Màríyá báláwà sálá. Báláwà sálá wà Màríyá bá. 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 Ajé àgbàdá ẹ̀mí àwòrán. Ìbínú rẹ̀ sí wa lọ́mọdé adédìí ẹ̀. Ara wa ní ohun eléyìí, ó ń kálukú ẹja sọ àárín wa pẹ̀lú Ọlọ́run. Torí Ọlọ́run ò fi ní kú lọ́wọ́ rẹ̀ dákun sọ. Èèyàn máa ń dúpẹ́ lérí oore tọ́lọ̀ ń bá ṣe fún ni. Ẹgbẹ́ Ọlọ́run tóbi fún ayé. Allahu akbar. Ẹ jẹ̀bi. Ẹ wà bọ́jú ẹ kọ̀ tọ̀ sára ẹ má bọ́jú kòtò. Bẹ́ẹ̀ ni. Allahu akbar. Allahu akbar. Ẹgbẹ́ Ọlọ́run tóbi fún ayé. Allahu akbar. Níta lè fi jà. Òun náà ni bàbá ti ní ẹgbẹ́ Ọlọ́run tóbi. Ẹ máa gbé tóbi. Ẹ máa gbé tóbi. Tábà sì ní ẹyọ bá ná Mahama. Ẹ máa yọ̀ bá ànábì. Ẹyin lẹ́gbẹ̀ẹ́ wa. Insha Allah. Bẹ́ẹ̀ bá yóò bá ànábì á ju máìkì ànábì làwọn jẹ. Bẹ́ẹ̀ ni. A sì máa bínú. Á máa bínú, á bá yín jà. A sì fẹ́ bínú sí yín. Ọba wa sì dé. Ọba àmọ́mù. Àti mọ̀bítà gbà wọlé ni o. Bẹ́ẹ̀ ni. A gbàgbé kan kọ́lá tẹ̀síwájú bàbá mọ̀ mú fa. Ẹ̀kọ́ bí àbá fẹ́ wọlé yóò kọ́ wà lẹ́nu ọ̀nà. Wàláhì kó. Yóò wà fẹ́ gbé ṣé kò ń dọ̀tún wọlé àbí kò ń gbòsì. Àbókè àgbélẹ̀. Ìgbẹ̀yìn ọkùnrin lẹ yá yìí. Aláwàsá àlàwà Màríyá bá. 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 Ọba tọ́tù Ẹ̀mí àwòlẹ̀. aláwàsá àlàwà Màríyá bá. Ọba tọ́tù Ẹ̀mí àwòlẹ̀. aláwàsá àlàwà Màríyá bá. Bọ́lá jẹ́ àmì àbáyọ̀sí. Aláwàsá àlàwà Màríyá bá. Ọba tọ́tù ẹ̀mí àwòlẹ̀. Aláwàsá àlàwà Màríyá bá. Ẹ̀rù ọpọlọ ìyálódì àdìyẹ. Aláwàsá àlàwà Màríyá bá. Oníbàjẹ́ àmì àbáyọ̀sí. Aláwàsá àlàwà Màríyá bá. Aláwàsálà Wà Màríyá bá. Aláwàsá àlàwà Màríyá bá. Ẹ kí Ọlọ́run. Allah. Ẹ kí Ọlọ́run náà bàbá wa sí ọba tó pọ́pátì. Allahu akbar. Ẹ kí Ọlọ́run náà wa. Allahu akbar. Bàbá Ọlọ́run ló máa ṣe yí báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ ń ṣe pé ilẹ̀ ẹ̀kọ́ lẹ́tà sọ́nà pé mo ṣe fẹ́ dá àmì lé lóyìí. Gbàtẹ́ ń sáà nẹ́bì. Bàbá mo fẹ́ mọ Mùsùlùmí mu wọn. Abdulrahim. Abdulrahim Ibrahim. Ibrahim. Ọlọ́run wọlé ànábì Ibrahim. واتخذ إبراهيم خليلا أبا بطل أي لانجي واتخذ إبراهيم خليلا Allah ló ṣàlẹ̀ ń bọ̀ ẹ́ láyé ọ̀fẹ́ rẹ̀. واتخذ إبراهيم خليلا. sẹ́yìn táwọn ọ̀rẹ́ táwọn èèyàn bẹ́ẹ̀ bá mẹ́jà máa jẹnu واتخذ إبراهيم
Ibrahim ọ̀tá yìí náà ń jẹ́ olúwa jẹ́ ìlànà ìlànà ayé. Ọlọ́run aládùúró tẹ máa ń fi sínú àwọn èèyàn ìjọba bá ti pàdé yín. Gbogbo ẹlẹ́dùnnú. Gbogbo ẹ̀rẹ́ máa ń dunnú. Ọlọ́run ò tẹ́ fi kúrò láyé ọlọ́run má bà yín ló jẹ́. Amina. Báyìí ní akájú bàbá wa bá tọ́ bàbá wa Ibrahim. Ó nà ọ̀gá sí wọn. Bàbá wa tóbi ọba bí. Bàbá wa mọ́mú dada akíwọlé wa. Ahlan bí olórí kùn. Kí bàbá máa wọlé kí bàbá máa wá pẹ̀lú bàbá wa Mufassi. Gbogbo olú ìjàdà. Bàbá gba àlẹ́sìn. Bàbá wa gba àlẹ́sìn. Olówó ni Jóba jẹ́. Bàbá wa gba bá tọ́ bàbá pọ̀ mí kíkí. Àwọn àlùfáà ni wọ́n wọlé. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. Bàbá yìí wọ́n lò ní àgbè ìjọba. Aláwọ̀ àṣà bàbá mi fà sí òní ẹbí ìjọba. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. Bàbá mi fà sí òní bàbá mi sẹ́. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. Aláwọ̀ àṣà làwọn ọmọ ìyá bá. بابا مامو أعيدني أنت الإمام الذي نرجو بطاعته. أنت الإمام الذي نرجو بطاعته. بابا مامو أولو نجاوبه. آمين. يكاكا نشي يوم الإسابي من الرحمن غفرانا. أبلغ توني في أمدي بابا تيرا من شيء أشي بابا إلى رامي. يوم الإسابي من الرحمن غفرانا. Sílé wọ́n wá ní kéèyàn kan pé èèyàn kan ajísọ́ọ̀lù lẹ pé ń jọ náà. Tàlí ìmáàmù. Wọ́n wá ní kí wọ́n bá wọn pè èèyàn kan pé kó lọ síbi kan. À ń tàlí ìmáàmù. Ajísọ́ọ̀lù wá pè mí wọ́n ní bàbá àmọ́mù ló ń wọ́n ṣẹ́ wọ́n. Lẹ́dí ìlú ìtọ́ ti. Bàbá ẹni tí ń fẹ́yàn ló ń jẹ ní Ọlọ́run ní sàn yín sàn. Yàrá ní sábì mi náà rà máa ní kú fún wa. Kúlọ́jọ́ ẹlẹ́yà ní kúlọ́jọ́ ìtura rẹ̀. Àmì yàrá ní sábì mi náà rà máa ní kú fún wa. Ọlọ́mọdé bàjẹ́ láéláé. Àmín. Ẹlẹ́yìn bá kẹ̀lá iná ayé lọ́lá. Àmín. Ó ti pẹ́. Àwọn bàbá yìí fi mímọ̀ ṣe sọ̀rọ̀ lẹ́sà. Ní gbé láti bẹ̀ ni. Wọ́n mọ̀ ṣe jù yẹn lọ. Mo ní ìdí ẹ̀gbọ́n kí ni gbé bẹ́ẹ̀ ni. Ṣèbó wà Al-Qur'anu ni. Al-Qur'anu ló ń jẹ. Kí ó tẹ̀sí ké fún ẹlẹ́ǹkan náà ní bẹ́ẹ̀ náà Al-Qur'anu. واتخذ إبراهيم خليلا. واتخذ إبراهيم خليلا. واتخذ إبراهيم خليلا. bàbá wa nípa ni mo fẹ́ gbà. ẹ kà ẹ máa bú ni ẹ bá kà ẹ bú. wọ́n ti yà dáadáa rẹ̀. ẹ bú. bàbá wa ìmáàmù bí ẹ bá pàdé àwọn bàbá wa bá tọ́ bùdó de kẹ́ ẹ bá kunú bọ́ ayé yẹn ti da. kẹ́ ẹ wá bí ọlọ́run gbé ọlọ́run dákun bá mi fàánù mi sí wọn lójú. ìyẹn tó àdúrà kan tó ni pé ọlọ́run fàánù mi sí bàbá wa bá tọ́ bùdó. àdúrà kan ni láyé ọ̀tọ̀. àdúrà kan ni láyé ọlọ́run jẹ́ kí wọ́n wá àdúrà kan nìyẹn. ọṣẹ àwúrí òde bẹ́ẹ̀. ọṣẹ àwúrí òde bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí wọ́n wá. 10,000 wá Kùránì. 10,000 wá Kùránì. bàbá gbogbo Kùránì lọ. bàbá wa bá tọ́ bù. àwọn ọkùnrin ọlọ́run méjì ta ti ń dá ọkùnrin látàárọ̀ kí lè ṣe fún wa sà. wọ́n ṣe nǹkan tó dáa. gbogbo ìgbà dáadáa ló máa ń ṣe. a máa ń gbèrò yín ti dáadáa. èyí tó sì fẹ́ ṣe. ìyá tí Haji Yusuf wá pè mí tí mo wá rí kinní yẹn mí tètè rí lókè bí ọba tọ́bù. èèyàn kan wá pè mí ó ní àmà rẹ̀ fi. ibi tẹ́ ń lọ yẹn ẹ ṣe dáadáa ń bẹ̀ o. mẹ́ni tó wà mẹ́ mú wa lọ wá ìgbì yẹn padà torí inú àwẹ̀ ni wọ́n sẹ́lẹ̀ o mi sọ ń sàrí lọ́wọ́ mi. mi ní ọba tọ́bù àwọn tiẹ̀ ti dáa. bàbá kí lè ṣe fún wa sà. dáadáa ló máa ń ṣe dúdú gbà. àbá wọn ṣe dáadáa. èyí tó sì dá lójú wọn ní sáyidá lónìí. wọn ní sáyidá. dáadáa. àbá Allahu Akbar. I love introduction of guests. à ń bọ̀ lọ́dọ̀ wọn padà. aláyìn ni a máa kí táàtù máa kí. bàbá nígbà ẹja bàbá wọn àsìkò wà. kò sẹ́ni tó lọ́dọ̀ tó lọ jẹun ọ̀sán abẹ́ lọ jẹun ọ̀sán ni. ẹni tó bá ṣe ń pa àti géètì. kò sẹ́ni tó dìde ń bí. àṣà kódà
kó mi tí ò bá láàyè ló máa mú máa ní. nígbà tí à ń kí àwọn àlùfáà lọ́wọ́ tá à ń jọba tọ́pù náà ni àwọn afáwa adéjúléwu làwọn náà wọlé sí àwọn olówó níjó bàjẹ́. amina. kíkẹ́ yín ju bẹ́ẹ̀ lọ àmọ́ tó yá àsìkò. a kí bàbá wa olórí bàbá wa Ọbátọ̀. ok. màmá ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láyé o. amina. wọlé bẹ́ẹ̀kẹ́lá ilá ayé lọ. ẹ̀yin là ń kí ọlọ́mọdé ó bàjẹ́ láyé. àmín. à ń lọ bí introduction ẹni táwọn kan fi ṣe àfihàn òun náà ni bàbá wa imam tó rẹ̀ náà lẹ́ kí n fún wọn ẹ lẹ́ ṣàdúrà fún wọn ẹ fara lé àwọn èèyàn dá yín mọ̀ ẹ sálámù kí n tó ká má bàa gbé lọ ilẹ̀ ṣe sálámù ẹ jòkó amẹ́mú. bàbá wa aṣíwájú gíra tóbi ọba bí CEO Ọbátọ̀ property. ìwà ìṣèlájọ wọ̀ ní mọ̀ dààmú wa fún. bàbá wa father of the day bàbá wa in the person of Alhaj aṣíwájú Owólabí Alébíoṣù bàbá yìí ní àgbáṣà ẹgbẹ́. bàbá wa láṣẹ Adékúnlé Abdulrasheed Balógun akéwèjẹ àwọn làwọn tí ì dé ọlọ́dún ọba wa dáadáa. àmín. ọlọ́dún la ilaha illallah. àmín. Muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ọmọ ìyàwó bàbá Ọbátọ̀ aṣàdúrà fún ilé ẹ̀ka ọlọ́run nílé ipò ń dẹrù yín. àmín. àwọn tí wọ́n máa fi stew gbọ́kọ lọ́kọ stew dídín wọn ní gbọ́kọ yín. dẹ́kọ̀ bá kúlà lọ́fíìsì àwọn ọ̀gá. ẹ wà wá ní pété adé gbé kúlà yìí wá wọ́n ṣe wá dé ní gbé kúlà wá. wọ́n wá di ẹbí kúlà lẹ̀. ẹbí kúlà lẹ̀. máa mi ọlọ́run níjó bàjẹ́ fún yín láéláé. àmín. náwó náà lẹ́yìn náà kọ́kọ́ yín ṣe ń na lẹ́yìn náà na ọlọ́run má jẹ wálé láéláé. àmín. wọ́n bá kẹ̀lá ilá ayé lọ́lá. bẹ́ẹ̀ bá sọ fún wọn pé wọn nígbà ìyàwó ẹ̀ pé wọ́n fi ìlú tó pọ̀ ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. ẹ nígbà ìyàwó àwọn kan wọn ṣàmì ẹ̀ tó rí. ó dùn mọ́ wọn nù. màmá ẹ̀yin wọ́n fẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. àmín. màmá ṣe mákàntì wa ni. wọ́n ní káàṣì làwọn fẹ́ fún yín. ṣé kí mákàntì wa ni. wọ́n ní káṣù àyà ìlú kì í ṣe transfer àyà ìlú. wọ́n máa sọ ọ́ di báwo ẹ̀yin mo kọjú sí. ẹ jẹ́ adájú kọ yín bá a ṣe dájú kọ yín. ẹbí lọ́tọ̀ọ̀tọ̀ ni aṣáájú wọn dé. láwùká náà ti lè sáwù tàbí sílẹ̀ áṣù. àwọn náà lọ kó wọn sínú pọ́ọ̀sì yìí ẹ̀nà. lè sáwù aláwọ̀ ìjọba. gbogbo àwọn ìyàwó tí wọ́n wọlé gbogbo iná la kí àfojú pẹ̀lú kankan ẹ̀. bẹ́ẹ̀ni. à ń lọ síbi good will message. insha allah. bàbá wa ìyàwó bàbá ẹ̀yin lẹ́ ń dára dúró. wọ́n tún bọ́ sí wọn wọn mọ̀ ẹ́kọ́ wọn là ń dúró dé. bàbá wa tí wọ́n wọlé iná kí yìí o. a kí ìwọlé wọn. a kí ìwọlé wọn. àmọ́ wa tí wọ́n wọ àǹkárá. ó sì dáka mọ̀ wọ́n. olùwò ní jó bàjẹ́ láti. ẹ̀rọ kò ṣe sẹ̀mú wà. àwọn náà kọ́ sáfù. ní sẹ̀mú. yá wọn lọ́wọ́ bá tọ̀. Allahu akbar. wọn fọ àlọ́ àdúrà. Allahu akbar. kò ní bàjẹ́. àmín. àmín. yóò mọ dáa sí ni. àmín. ọlọ́gbà náà Muhammad. a lọ sọ̀rọ̀ bàbá wa Gíwá Tóbi ọba bí Ọbátọ̀ àwọn ni wọ́n fún wa ní good will message. insha allah. nígbà tí mo dé bí ìṣòro òyìnbó yẹn ń dágere ẹgbẹ́ òun mi ti là nígbà tí mo ti rí ohun mi ńlá lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ògbó mi máa ń lè ní wọ́n lè ṣe wọn lórí. yóò sì mọ olúwọ̀sùn ní yóò bàjẹ́ fún àmín. yóò mọ dáa sí. àmín. àwọn tá a ti fara balẹ̀ já fara balẹ̀ o. أعوذ بالله من الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá tí wọ́n wà lórí ìjókòó ọlọ́run ajá rí ní kẹsà. mo dẹ̀ fi àsìkò yìí kí gbogbo àwọn invited guests wa wípé ẹ káàbọ̀ sí orí ètò òdìmú kí ọlọ́run má fi eléyìí ṣe àṣemọ̀ fún gbogbo wa. tí a bá wo àkórí ọ̀rọ̀ tí àwọn bàbá fẹ́ bá wa sọ lónìí ó dá lórí cooperation. àwọn bàbá máa sọ èyí tó pọ̀ jù àmọ́ kí ni a rí tí a fi sọ wípé a fẹ́ bá wa sọ̀rọ̀ lórí cooperation. torí wípé ẹgbẹ́rẹ́gbẹ́ tí à ń ṣe ní òde tèmí ó ti fẹ́ di ká máa fi nǹkan míì sí ìrẹ́pọ̀ ọ̀fẹ́ sí láàrin gbogbo wa mọ́. ó ti di ká máa sọ wípé tí a bá ti lówó a lè bá ẹni tí ò lè ṣe. ó ti di kí ẹgbẹ́ Táyé máa ní ẹgbẹ́ Kẹ́hìndé òun ò lè bá ṣe. ó ti di pé Ọ̀tún máa ní òun ò lè bá Òsì ṣe. àkọ́rí ìlàwó wípé kí àwọn tí Ọlọ́run fún ní mímọ̀ kí wọ́n bá wa sọ ọ̀rọ̀ nípa ẹ̀ kí a mọ pàtàkì ẹgbẹ́ ká mọ pàtàkì ìrẹ́pọ̀
láti lè fi ìrẹ́pọ̀ sí àárín wa. Ọlọ́run jẹ́ tí ó bá ti ń wọ etí ọ̀tún kó má gba gbèsè jáde. Ọlọ́run lè jẹ́ kí á mú lò. Ọlọ́run tó jẹ́ kó ṣe àǹfààní fún gbogbo wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹbí Ọlọ́run tóbi. Ẹbí Ọlọ́run tóbi. Màdí tí mo ṣe ní kí ẹbí Ọlọ́run yẹn tóbi pé ẹ̀rí aṣáájú èèyàn. Bàbá bàbá a ní aṣáájú mi ẹgbẹ́ máìkì fún yóò máa kò fún yóò wá òun ní dákìrì lẹ́nu rẹ̀. Bẹ́ẹ̀ ni ò lè ná aṣáájú rẹ̀ yóò sì máa ná ẹjọ́. Bàbá wa Ibrahim ọba tọ Ọlọ́run má jẹ́ tẹnugbó bí ọwọ́. Amina. Mo fẹ́ mọ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ wọn. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín wọ̀n sí Amina. Wọ́n ṣe àlẹ́ mọ́bàdú àwọn wa. Àmì wọn lẹ́ni ẹ̀ṣẹ̀. Ẹ̀sìn dájú wa. Apadà sí ikú àti apadà sí ìgbà méjèèjì Ọlọ́run má jẹ́ ó gbà yín láéláé. Ó ti níláárí kò níláárí wọn Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀. Amina. Òun àlélẹ́ níta burú Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀. Owó àdúrà wọn. Owó àdúrà wọn gbogbo ọmọ ẹgbẹ́ tó bá níbẹ̀ bàbá wa kó wọ́n sanwó àdúrà bàbá. Àbá bẹ́ẹ̀ tó dé mi lójú èmi náà péjàwó wọn ní ó tẹ̀lé owó yẹn tó wà lọ. Àwọn àgbàgbà lẹ́jọ́ ń tú géèbù yìí. Ìpín yóò ṣe gba owó iná lámọ̀gbà. Owó ní ìlú bàjẹ́. Owó àwọn àgbàlagbà. Bàbá wa Bàbá àgbà ìmọ̀. bàbá tọ́ọ̀bù. Owó àdúrà wọn lọ́mú wáyé. Ayé yìí ká láṣẹ ti kú iṣẹ́. Ọlọ́run ká bá ṣe ti sọ̀rọ̀ yìí. Àdáwọlé yìí látọ̀gẹ̀dẹ̀ lọ. Àṣeyọrí nìkan ló ń fòye. Ayé yìí ká láṣẹ ti kú iṣẹ́. Ọlọ́run má bá ṣe ti sọ̀rọ̀ yìí. Àdáwọlé yìí látọ̀gẹ̀dẹ̀ lọ. Àṣeyọrí kọ́ lọ́hùn fún iṣẹ́. Àṣeyọrí ṣe ti kú iṣẹ́. Ọlọ́run má bá ṣe ti sọ̀rọ̀ yìí. Ọlọ́run má bá ṣe ti sọ̀rọ̀ yìí. Ẹ ṣeun kò ní tán bẹ́ẹ̀. Ọlọ́run má bá ṣe ti sọ̀rọ̀ Ọba yìí. tọ́kù. Adáwọlé yìí látòkè délẹ̀. Adáwọlé yìí látòkè délẹ̀. Àṣeyọrí nìkan lọ́rùn yìí. Ayé ìkálá ṣe ti kú iṣẹ́. Ọlọ́run má bá ṣe ti sọ̀rọ̀ yìí. Adáwọlé yìí látòkè délẹ̀. Àṣeyọrí nìkan lọ́rùn. Bísímìláì náà tẹ́ náà ẹ̀ lè dá jẹ́ tán ẹ̀yọ̀ kan ni. Gbogbo yẹ wá táwa ń bí tabajá náà tẹ́ náà ẹ̀jọ̀ fún yín ẹ̀ lè jẹ́ tán. Bísímìláì rahmanir rahim. Inna atainaka al-kawthar. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Amina. Àmín. Gbogbo àwọn ẹgbẹ́ wa tí wọ́n wọlé ta ìfáìtì, àwọn ẹgbẹ́ wa bá níyì obìnrin. Wọ́n ti wà láàrin wa. Akínyìn kẹ́ ẹ máa wọlé. Ẹ máa ọlọ́pàá tó bàjẹ́ o. Ọ̀nà ìfẹ́ fún bá ń wọlé nínú. Màá ní ẹ máa wọlé ní wọlé ẹ̀ ẹ máa wọlé ní bá ń rọra. Bàbá nípa múrin Màríyà bára wà sálà. Oníwàṣí àgbáyé Màríyà bára wà sálà. Màríyà bára wà sálà. Nípa múrin dé ẹ̀mí àwọlẹ̀. Màríyà bára wà sálà. Màríyà bára wà sálà. Màríyà bára wà sálà. Nípa múrin dé ẹ̀mí àwọlẹ̀. Màríyà bára wà sálà. Maria.
fáwa. ẹ bá gbọ́dọ̀ tóbi. ẹ bá gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run tún tóbi jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí èmi náà dé à ń bọ̀ láti tẹ̀sí ìta lọ ṣe lé Pòfẹ́sọ̀ Lásùgbàdámọ́sí. Bá a ti ń bọ̀ lákọ́ yabi torí a tún ní tẹ̀síìrì ní ìlà aago méjì. Ti bọ́dà wa Alájọ Amúsàlà wà lókòrédé. Àmọ́ bẹ́ẹ̀ni ti dé náà ní kí n ṣàdúrà fún àwọn ẹgbẹ́. Àdúrà ẹgbẹ́ ni mò ń ṣe lọ́wọ́ lẹ́fi dé. Mo wá ń sọ fún wọn pé bàbá mi nípa mọ́rin àbá mi ni. Gbogbo ń dára jì máa máa bí ọdún bá dà lé ní bàbá wa nípa mọ́rin. Ọlá àwọn bàbá tó ṣiṣẹ́ ilé ipa mọ̀ọ́rẹ́ kò ní dásàlẹ̀ lọ́nà àwọn bàbá tó ṣiṣẹ́ wọn. Wàláyé ẹni ò bá jọ ẹlójú ẹni ọlọ́run bá ṣe ní kó níláárí tí ò wá rí ara rẹ̀ ọ̀nà ò máa pọ̀ sí ni. Bẹ́ẹ̀ni. Tó bá ta ẹsẹ̀ yín. Wàláyé. Tábà wà mí tẹ́tí ń kọ̀ tó rí tẹ́tí wà lọ́fíìsì. Ọ̀gá lẹ́yìn náà lẹ́yìn ara yín. Orí ìdúró náà náà wà yìí ọ̀gá láwa náà. Àmọ́ ẹ̀wá gbogbo tọ́lọ̀ fún yẹn wá dá ọlọ́run lóhùn. Nípa ti ń dáwọ́ ká yìí. Bàbá wa ọba tó wù lẹ́ẹ̀ ní màdé aláìláì. Amina. Ìdúró tí mo gbé yín wá síta, bàbá àwọn ọmọ mi ní gbé yín wá. Ìyẹn ò kí ju Al-Qur'ani lọ. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tó kú Al-Qur'ani lọ. Muhammad. Bàbá àgbà ìmọ̀mù jàdá ti ṣàdúrà. Afẹ́ tó kútùbà àwọn àgbà pàtó wọ pẹ́. Lórí afẹ́ gbẹ́nu bàbá àgbà pa mọ́. Ẹ̀yin sì lẹ́sàájú. Ẹ̀yin lẹ́sàájú. Owó kútùbà tó wọ pẹ́ ìlú lẹ́sẹ̀. Owó yẹn fẹ́ gbọ́ iye. Owó kútùbà. Ó jẹ́ owó tí ó ní ádàbù. Ìlú pè ní ádàbù ni ọ̀tà. Ẹlẹ́sẹ̀ ní gáàsù àyà ìlú. 20,000 naira. Àtowó kútùbà. Àtowó kútùbà. Àtowó ọpẹ́. Bàbá asọ́lẹ̀ kan nígbà tí ẹ jókòó. A ní ẹ̀rọ ní ti tẹ́ ṣe fún wa lọ kí lẹ́ ṣe bá wà. Ẹ fún amọ́kà ní àdé mọ́tò. Méjì ni wọ́n sàn. Méjì ni wà. 20,000. Olúwo ní jó tán. Ọba dápamọ́ wọn bá ṣàdúrà. Láàmú ọba dápamọ́ ilẹ̀ fún lówó. Ọmọ wọn ni wọ́n sì ti kọ́ wa ló bàbá lẹ fún lówó. Àwọn òkè tó jíṣẹ́ ní. Àwọn ìjíṣẹ́ bàbá ní kà bàbá yàn dá. Bàbá wa ṣètò èrò láti sọ́wọ́ kútúbà tó wọ́n pẹ́. Ẹ̀ka ẹ̀fẹ́ bá wọn gí wa ẹ̀fẹ́ bá wọn dọ́gba mi. Ẹ̀fẹ́ bá wọn dọ́gba. Protocol ní ẹgbẹ́ àbí protocol ní ṣe protocol lọ́dọ̀ wà fà. Nínú ẹgbẹ́ tí ní protocol wà. Àyàndá yín tàbí jẹ́ protocol. Èdè lọ́fà náà ló àdúrà. Ti fà wà. Jáfà lẹ́lẹ́ fẹ́ ṣe lẹ́ẹ̀kan. Kò dé ìgbà yìí. Ẹ ti owó Kùránì lè ṣe 5,000. Owó Kùránì inú pálí ìlú lọ inú pálí ìlú. Owó ẹgbẹ́ ni. Ọmọ dàmú ṣèlú oníbàjẹ́ fún ìjà rẹ̀. Ìtúná rẹ̀ ti ń sẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni kí ni wàhálà táwọn àdàmọ́ wa. Ó dà mo ní 2,000 naira. Mo fẹ́ fi sanwó kútùbà tó wọ́ pẹ́ máa bọ̀ wá. Mọ̀ bọ̀ wá. Ẹ bá jẹ́ pé bàbá yín ọ̀gá yín ló wà ní òun yìí. A sì fẹ́ dá wọn dúró sínú òun. Ọba dá wọn dúró. 2,000 naira. Owó kútùbà tó wọ́ pẹ́ ẹja máa bọ̀ wá. Inú pálí ọ́ní rẹ̀ yìí. Bàbá sà tẹ́wọ́ bẹ ti tẹ̀ yìí. Ẹ tẹ́wọ́. Ẹ kọjú sí bàbá pamọ́ yẹn máa wọ́jú bàbá. Bàbá dá pamọ́. Ìmọ̀lẹ̀ lẹ́rú yìí. Wàlá ìmọ̀lẹ̀. 2,000 naira owó pẹ́ àtọwọ́ kútùbà. Ká máa mú bọ̀. Pé gbàdúrà wá Olúwa o. Dùn tí wá Olúwa. Ọlọ́run kó ọ̀lára máa dáná. Gbàdúrà wá Olúwa. Àjọwì gbàdúrà wá Olúwa. Ẹlẹ́dùn kọ́ bá tọ́pù. Gbàdúrà wá Olúwa. Ọlọ́run kó ọ̀lára Olúwa ní. Gbàdúrà wá Olúwa. Àmín. Bàbá mo rí kí bàbá kábíyèsí. Bàbá àdánpamọ́ rẹ̀. Allahu Akbar. Kábíyèsí. Allahu Akbar. Kábíyèsí o. Wa alaikum salam. Ẹ jẹ́ agbọ́nà tóbi dáadáa. Allahu Akbar. Ẹ jẹ́ agbọ́nà tóbi dáadáa. Allahu Akbar.
sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àdúrà mi lè gbà ní mo ṣe wá bí. kádùrà mi lè gbà ní mo ṣe wá bí. inshallah à ń lọ bí ìgbóná bàbá àgbà ní ìpamọ́ rẹ̀. nípamọ́ rẹ̀. eléyìí tó wà lọ́wọ́ mi yìí. àpapọ̀ lélẹ̀. àpapọ̀ ni. yóò máa lọ sọ́dọ̀ bàbá. bàbá àgbà ní ìpamọ́ rẹ̀. ọlọ́dọ̀ tèmi. bàbá Yusuf. mo kí bàbá lórí 5,000 naira. bàbá àgbà ìpamọ́ rẹ̀ 5,000 naira. bàbá wa kí wa eléyìí tẹ ọmọ fi rán mi lélẹ̀. wọ́n ti jíṣẹ́. ìdá ìfi rán mi mo ti jíṣẹ́ wọn. ìdá ìfi rán mi lọ́gán. wọ́n ti jíṣẹ́. bàbá wa kí wa pẹ̀lẹ́ bàbá gáàmù. a sì fẹ́ kí wọ́n sí kalẹ̀ wọn. èyí tẹ ìfi rán mi o mo ti jíṣẹ́ 20,000 ẹja gbọ́dọ̀ tóbi jọ náà. Allahu Akbar. bàbá wọn tún 10,000 bàbá ẹ̀dá àkáǹtì 10,000. mo fẹ́ kí bàbá àgbà ní ìpamọ́ rẹ̀ dákun máa bọ̀. a fẹ́ kí bàbá àgbà ní ìpamọ́. bàbá wa àgbà ní ìlú Ìjàdà. àwọn náà ti débẹ̀. àwọn náà débẹ̀. olówó ìkí bàbá àgbà ń pamọ́ rẹ̀. lójú àti. Masha Allah. ẹ ṣe wọ́n yín yá wa. Allah akbar. àwọn ẹgbẹ́ bàbá dára owó kò lọ bàbá àgbà nípa 5,000 naira. bàbá sàbálù 1,000. ájì ìṣe àkójú ẹni mọ́nà. Masha Allah. ìwọ́n náà má jẹ́ oyè rẹ̀. ọlọ́run kó wọlé ẹgbẹ́ Muhammad. dákun abẹ́ ọlọ́run. Masala ìwà ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. dákun wá dúró tó wa. bóyá wọ́n náà máa mú bọ̀. Bàbá Abu Haji lálùfáà. Bàbá Abu Haji lálùfáà. bàbá àgbà ní ìpamọ́ ní gbígbó wọ́n ń jòkó lẹ̀ wọ́n ní kí ẹ jókòó ló dáa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. akéèrè kókó lọ́dọ̀ wa ẹni tí kò sí orí kan lára ẹ̀ tó lè sọ pé ó ń lóore ọ̀nà lè ṣe. ó sọ pé ana khairu minhu ó sọ bẹ́ẹ̀ fún bàbá wa. أعوذ بالله من الشيطان الرجيم قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. ó ní ìdí tó ń fi dáa ju bàbá wa lọ ó lè ní pé bàtí wọ́n fẹ́ kùn dá ara náà ni wọ́n ti dáhùn. wọ́n á dá bàbá wa látara yẹ̀pẹ̀ olómi. èyí tó wù yẹn náà láyé ẹ̀ fi bàjẹ́. tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni kò bá ṣẹ́gun ádámà títí táyé òbí kan. torí pé èṣù bí máa bá ẹ̀jẹ̀ rìn ní nínú ara. gbogbo ìgbà ló jẹ́ kéèyàn máa jẹ́ a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah. nígbà ń pè ní Allah lẹ́ni tí gbogbo nǹkan ṣẹ́rí sọ́dọ̀ rẹ̀. tí a bá wo igi tó léwé lórí tí bá ń mèso tún mèso sí ọlọ́run ní mi. odò ẹ̀rí pé omi ló máa ń gbà tí bá ń gbà ọlọ́run ní tẹ̀. a ní lè yẹ̀mí ẹni wà á lè ṣe náà ṣé kí àdá mi ọlọ́run ní kú. àfi kíkẹ́ ọlọ́run bí àná Muhammad. sallallahu alaihi wasallam. ó yàtọ̀ wá sí ní pọ̀ká.
أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون. ọ̀rọ̀ tí yẹn bá force láti sọ human light ọ̀rọ̀ fún rẹ̀ ló máa force ara ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìṣẹ̀lẹ̀ ẹni tó fẹ́ sọ force ara ẹ̀ ọ̀rọ̀ yẹn ní light kò ní mọ́ ẹ̀yà bí kò fọ̀rọ̀ lẹ̀kọ́ lọ́rọ̀ tó náà lọ́lọ́ tí a bá lè fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò gbọ́dọ̀ pariwo bẹ̀rẹ̀ ó fi ló bẹ̀rẹ̀ ó máa wá gbé lọ báwọn nígbà tó bá wá yanjú rẹ̀ ó wá fi ló pa. ألم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله. يتفيأ ظلاله. Ìjì gbogbo ntọ́lọ́hún dá ìjì ẹ̀rí pé ń ta táyì ó ní ìjì lára. Ìjì yẹn yóò tẹ̀ yóò kọ́kọ́ náà tọ́ba wá yá yóò bẹ̀rẹ̀ sí tẹ̀ látara títẹ̀ rẹ̀ ní àfi máa ń mọ àsìkò oorun sásìkò oorun. عن اليمين والشمائل سجدا لله. Yóò pọ̀ sọ́tún wọ́n lè ní òòrùn yẹn fẹ́ ìjì yẹn ti kú bẹ́ẹ̀ òòrùn máa dé àfi kọ́kọ́ sẹ́sì. Gbogbo nígbà yìí atótó rẹ̀ ní wípé kò sí tọ́lọ̀ dá tí kì í kí ọlọ́run. A fi kíkí ọlọ́run a fi kí ànábì tó fẹ́ràn jù tó tàtàrà tiẹ̀ pé ádámà ní sọ̀bíyùlá. Sọ̀bíyùlá ìta ádámà ń jẹ́ nípìnlẹ̀ Mustapha ní jẹ́rẹ̀. Pàtàkì ìwà adélọ́wà di Mustapha látara sọ̀bíyùlá. Ẹ̀ntọ́lọ́ fẹ́ràn jù tó ṣàlẹ́ṣà ádámà ní bàbá ńlá rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ó jọ ádámà lọ. Sallallahu alayhi wa sallam. Nígbà tẹ́mi dára rẹ̀ tán. Gbà tí ó rí nítorí lókè la ilaha illallah Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Káà lè rí ó kọ ewo lérè ọlọ́mọ ọmọ rẹ̀ ní ń bọ̀ kò tí ì gbé. Ń jásí pé ọmọ tó ju bàbá lọ ni Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwa fi tiẹ̀ sí bàbá tó pilẹ̀ Muhammad. Bàbá tó pilẹ̀ Muhammad Ibrahim. Alayhi salatu wa salam. Allahumma salli. على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. A fi gbogbo gíga nẹ́bí ni a fi gbé àwọn àgbàlagbà tó ń ti lọ́nú ayé àtàwọn òbí wa. Ètò jásí wípé àwọn àgbàlagbà àwọn yìí ni wọ́n tọ̀ wá. Ìgbà tí àfa àwọn yìí tí wọ́n ń kí àfa ẹni tí ń kí ha rẹ̀ tó lóun kí mi. Ìlọrin tó bá dìde iwájú mi tó lóun kí mi. Tí kí ara rẹ̀ ní ìmọ̀tọ́ mi. Àwọn àgbà rẹ̀ àwọn bàbá ayé lẹ́ǹkí àwọn bàbá ayé tó ti lọ lẹ́ǹkí àwọn bàbá ayé tó ṣẹ́kù lẹ́ǹkí mo fi ń pọ̀ wọ́n fi dálé àkí mi wọ́n fi dòrè ìkùtù kí mi ẹjọ́kọ̀ yẹn ẹ̀jọ́ ẹjọ́kọ̀ mo fi gbogbo orin tẹ́ẹ̀ fi kí mi yẹn nígbà tẹ́ẹ̀ fẹ́ kí mi lọ́dọ̀ àbú onídálíà àwọn onídálíà ní ìdààmú.
òtó bè sámàhà dání. Ilma wà ó dé bẹ́ẹ̀ni òtó bẹ́ sámàhà dání. bàbá wa sì máa nágàmà sígà tá a fà wá fi ń ka yálé àgbẹ̀. Rahimahullahu ta'ala. sígà wọn lọ. gbogbo ń tẹ́ mi ọ̀dọ́ yín ló wà. èmi ní tí mo fẹ́ fún yàn. Gbọ̀ndẹ̀wé ni ara yín náà ní bẹ̀yìn náà lókè tó gókè nì. Ọlọ́run wá ara yín sí gbogbo ayé. Allahu Akbar. Gẹ́gẹ́ bí ìpìlẹ̀ Haúsá. Ọlọ́run wá ara yín sí gbogbo ayé gẹ́gẹ́ bí ìpìlẹ̀ Haúsá. Kò sí ìlú táwúsá ò sí. Kò sí ìlú tí Haúsá ò sí, kò sì sí àfáà náà tẹ̀ ní bọ́wọ́ Ìlọrin lára rẹ̀. Bẹ́ẹ̀ bá bá kó jásí pé Ìlọrin ló kọ ní Asílá. Nípínlẹ̀ rẹ̀. Ẹ lọ bá ní Farahan ẹni tó kọ Ìlọrin lọ. Àbùkọ ọkùnmọ̀lọ́. Àti àwọn àfáà wa púpọ̀. Náà máa ṣàlékún fẹ́ fún wọn. Bá wa ṣọ́ ọlá yìí mi ká bàbá lágbàáyé. Àwọn olè ṣọ́ Ọlọ́run bá wa ṣọ́. Ọlọ́run bá ṣọ́ wọn. Bádélé akí àwọn náà, Arárọ̀mí akí àwọn náà, Ìpámọ̀ rẹ̀ akí àwọn náà. Àwọn akí gbogbo Ìjẹ̀bú Òde lápapọ̀. Ìjẹ̀bú tó ní òde nínú. Ìjẹ̀bú tó yanrantí ni. Ìjẹ̀bú tó lóde nínú tàbí sọ pé Ìjẹ̀bú tó yanrantí. Òun ni rọ́mùsù tó wà lára bàbá tó jókòó. Bàbá wa Olísà. máa sọ̀rọ̀ bí èèyàn. Bàbá wa Olísà. Rọ́mùsù wa lórí ìjókòó yìí ó ṣe déédéé rọ́mùsù pé kábíyèsí wà. Ìjókòó wọn lórí àbá sì wà ní olóra jù. Ìjókòó wọn níbí yìí ó ṣe déédéé bí bàtà rí bàbá wa Awùjalẹ̀ lórí ìjókòó. Tí a bá sì wà ńlọrin tá a fẹ́ kí ọba wa nílọrin wọn wá ní ṣéhù. Ṣéhù. Ẹ bá mi sọ bẹ́ẹ̀ fún wọn náà. Ṣéhù. Ṣé pé nínú àṣà Ìjẹ̀bú ọwọ́ méjèèjì ni wọ́n kó sókè wọn àṣẹ rẹ̀. Ẹ wá bá mi ṣe báyìí fáwọn mo lè ṣe. Ìdí tí mo fi ṣe bẹ́ẹ̀ fún yín níjọ́ tí wọ́n bí àná Muhammad náà Burma ni wọ́n bí sí kòkò náà fi máa ń ṣe àgbo Burma náà bí sí torí òun mọ́wọ́ àárọ̀ ni wọ́n bí. Àbá rẹ̀ wá lọ yẹ kí sí pé ìyá rẹ̀ bímọ torí bí ìyá ṣe bímọ tán kò mọ bó ń ṣe wà mọ́ gbé kúrò lọ́pọ̀. Ìgbà tí wọ́n wá bá ọmọ kékeré káẹ̀sẹ̀ bí ìgbà tí wọ́n bá ìka yìí ló yọ sókè tí ó ń wà. Tẹ́lẹ̀ téèyàn bá fẹ́ kí ni tó bá ṣe báyìí ṣe ẹ̀fọn Haúsá fẹ́ràn àti kí ẹ̀ka náà ìka àtàwọn ọlọ́lá mi. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ téèyàn bá fẹ́ wá kí mi tó bá ṣe báyìí kí mi kó gbàgbé aláwo. Níjọ́ tí mo wá kà á níbẹ̀ tó yé mi tí bá fẹ́ràn ẹ̀ tí mo fẹ́ kí báyẹn máa ṣe báyìí. Mo kí yín bàbá. Mo kí yín púpọ̀. Mo kí yín má ìṣe yín. Mo kí yín má ìwà yín. Kíkí yín má bí mo ṣe ń gbà kí yín ní ń fún mi ní ìtumọ̀ bí mo ṣe gbà mọ́. Kó tó di pé ẹ gorí. Ìmọ̀ gba àwọn èèyàn láàyè nínú ọgbà yìí. Ìtàn ńlá ni. Kìí ṣe gbogbo èèyàn ńlá ní máa gbà yàn láàyè. Ẹni tó bá sì tóbi léde tó bá ti lọ́la yóò wọlé sùn. Tó bá rẹ̀ ti wọlé sùn títóbi rẹ̀ ti parẹ́ mọ́ lẹ́nu rẹ̀. Gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín ní kọ̀rọ̀ àti ní gbangba má jòrí ìbànújẹ́. Àmín.
Àmín. Mo kí ìmáàmù Ìjàdà. Mo ti ní àjáàdà ni kì í ṣe ìjáàdà. Ó sì ní tó bá fẹ́ wá ní ìjáàdà yóò àjáàdà ìjáàdà kan. Ní tó dáa ní jẹ́ ìjáàdà. Ó pé kò dínkù rárá. Ọlọ́run ọba tó wá mú wọn náà wá ó ní kò jẹ ìmáàmù ńlẹ̀. Láti pàṣẹ bàbá wa sọ̀lá ìdí ní ìṣọ̀lá. Ẹ̀mí gbogbo àlàáfíà wọ́n sábà bọ̀. Bàbá náìbù ìmáàmù Yéṣokù ọlọ́ba wà pẹ̀lú ẹ̀yìn. Àfá wa àlejúlé lóhùn. Tá bá ń pèèyàn Ìjẹ̀bú kì í purọ́ pẹ̀lú ọkọ̀ tí jẹ́. Gbogbo ọ̀ràn míì máa ń purọ́ ọmọ orúkọ rẹ̀. Àlejúlé lóhùn tó bá ti kan òtútọ́. Kò ní gbà ní tútù. Ọlọ́run akẹ́ bàbá tó ti lọ. Àtàwọn yòókù náà tí wọ́n ti lọ. Bismillahirrahmanirrahim. Mo kí àfáwà Mufassiru Níjàdà. Bọ́lá ń ṣe padà wá tó ìyọpẹ́ ní kẹ́ máa dára. Alhamdulillah. Ní gbogbo ìgbà nínú ayé ọpẹ́ ni. Ọpẹ́ ló bá dé kò bá ń kà ní ìlú. Gbogbo àmì àlàáfíà máa sábà ṣe. Àfáwà Yusuf. Ìgbà tó wá bá mi mo ní mo ti ṣàdéhùn pé ní àwẹ̀ yìí o ohun mi ká pè ní bọ́ta lọ ṣe wá sí. Mo rí ṣùgbọ́n àwọn kan ti wá látàgbọ́ máa dá wọn lóhùn tí wọ́n gbà tọ́lọ̀ wọn pé kádàrà àtàgbọ́ yẹn dé Ọlọ́run jẹun ó yá sí ọjọ́ yẹn fún orí lò ọjọ́ míì ni wọ́n rí lò. Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. Mo wá kí Gíwá Ọbanẹ́yẹ ara tí mo ní aṣíwájú ọkùnrin. Ẹ̀bá ọba ó ní ẹ̀yẹ. Ọba ó ní ẹ̀yẹ fẹ́ lára ọba. Ẹni bá yí ẹ̀yẹ ọba ó yẹ ẹ̀yẹ Ọlọ́run tó dá. Ó dáa ni kò dáa ni òun ló kàn wọ́n bí. Ọlọ́pàá ẹgbẹ̀ yìí, wọ́n ti fi jọba, wọ́n ti fi jẹ́nu, jẹ́ jẹ́ bòlù wọ́n wà náà. Wọ́n ṣe rínú ọba, gbogbo ibi tó bá ti dé yóò bá sórí ẹ̀. Yóò bá sórí gbogbo ibi tó bá ti dé, ṣùgbọ́n ètò dáadì ní kó jẹ́ ọba tí ó máa rántí ẹni tí ó wà lókè tó jọba jù lọ. Lọ́pọ̀tọ̀. Ó kí ẹrú Ọlọ́run yìí. Tí Ọlọ́run ọba gbéga tó wà rẹ̀ra rẹ̀. Gbogbo ẹni Ọlọ́run bá gbéga tí kò bá rẹ̀ra ẹ̀ nílẹ̀. Níjọ́ tí ó bá jábọ́ mọ̀ ní ríṣà. Gíga ewu ni, gíga ọ̀ràn ni. Èyàn wà ní kékeré lèyàn fi ga ni, èyàn dàgbà ló fi ga ni, ó ti ní ọ̀ràn lọ́wọ́. Ó ti léwu lọ́wọ́. Tó ráwọn èèyàn máa wò ó lórí bó ṣe ń bọ̀. Bọ́lọ̀ ti dáa bó ṣe ń rìnrìn díẹ̀ náà. Ìrìn rẹ̀ ó tún máa wá di tí wọ́n máa fi bù. Àgàgà ó máa wá sọ̀rọ̀ bákan. Ọ̀rọ̀ rẹ̀ ó máa wá di tí wọ́n máa fi bù. Gbogbo ẹ̀ pátá lọ́lọ́run dá sára yín tó pé. Bí bàbá ṣe yọ lẹ́ẹ̀kan pé ti dìde láti lọ pàdé bàbá. Gíga tẹ́lòmíì ń wò kò jẹ́ kó rí Ọlọ́run wò lára ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Gbogbo tí ọ̀bá ti dá ẹ sápò bẹ́ẹ̀, Ọlọ́run ọba ó lè máa kì í lẹ́yìn lórí ìbùkátà ayé àti tẹ́ bá ń ṣe kó lè máa yọrí sí dáadáa. Rọ̀súùlù jẹ́ kó yẹ wá ní pé. Sallallahu alayhi wa sallam. مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم. Ànábì jẹ́ ká mọ̀ wípé. Sallallahu alayhi wa sallam. Mùsùlùmí sí Mùsùlùmí, a gbọ́dọ̀ máa fẹ́ràn ara wa. Mùsùlùmí sí Mùsùlùmí, a gbọ́dọ̀ máa ṣàánú ara wa nítorí pé odidi bọ́dì kan la jẹ́.
مثل الجسد إذا اشتكى منه عضو. Tí ara tẹ́ ẹ rí yẹn, tíbi kan bá ń ròyàn nínú ara. تداعى له سائر الجسد بالسهر والحمى. Gbogbo ara yòókù ni ó máa gbóná. Ẹjọ́ lórí ń fọ́, bórí ṣe ń fọ́. Ẹsẹ̀ rẹ̀ ò ní gbádùn. Ojú náà ò ní gbádùn. Ikùn rẹ̀ ò ní sẹ́tù. Bó ṣe jẹ́ kí Mùsùlùmí sí Mùsùlùmí ó yọrí síra. Wọ́n lò. Mo wá fẹ́ gbé wá lápẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ tọ́lọ́wọ́n bá já lẹ́dàá tí kìí ṣẹ̀dá. Ìrànlọ́wọ́ síra ẹni nísìnyí bá tẹ̀lé áńkì ìwà ẹni tó bá gbọ́n ni. Ẹni tó bá gbọ́n ò ní ta kété sí ẹnì kejì ẹ̀ tí ń ṣe kankan. Kó má ọ̀rọ̀ wà tí ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́. Owó nìkan kọ́. Owó nìkan kọ́. Advice á máa ràn yàn lọ́wọ́. Kódà èèyàn lè fi ìrìn lọ síbẹ̀ kó sì fi ṣèrànlọ́wọ́. Sọ̀rọ̀ fún un nípa tó fẹ́ ṣe. Ló fi jásí gbogbo tí a bá fẹ́ ṣe kò ṣe é dáṣe kó yọrí láì pè èèyàn sí. Tó bá wá fẹ́ pè èèyàn sí, o gbọ́dọ̀ ronú ẹni tó fẹ́ pè sí. Ó má jẹ ẹni tí ó bẹ̀ bàjẹ́. إن التعاون من صفات العاقل يرقى به نحو النجاح الكامل. إن التعاون كما راى لọ́wọ́. من صفات العاقل. Nínú ìwà ẹni tó bá gbọ́n ni, ẹni tó bá gbọ́n ìrànlọ́wọ́ ni yóò dì mú dáadáa. Ìran tí ó fẹ́ràn tààwùnù nìran àjẹkù. Òun náà ni ẹgbẹ́ fi ṣẹlẹ̀. تعاون من صفات العاقل يرقى به نحو النجاح الكامل. Ó tàn ó lè sí yóò lè gúnlẹ̀ rẹ̀ ní pípé. Bàbá wa Ṣọ́yè ní agbọ́nú òyìn wọn pé wọ́n láìpẹ́ tààwùnù. Ní àbá jẹ́ dírẹ́fà àwọn àbóṣiṣẹ́ wọn. Tó bá wá tí wá lọ bí ọdún kan àbí kankan, wọ́n wá pè pé tó ti ní nǹkan báyìí nítara tiẹ̀. Tó bá ti lè sọ pé òun ò tí ì ní nǹkan kan, a gbọ́ wípé bàbá ò lè dànù ní pé kí ni wọ́n ń wá lẹ́gbẹ̀ẹ́ mi. Inna تعاون من صفات العاقل يرقى به نحو النجاح الكامل. Èyí tó já sí pé náà. ورغبة ملأ بخير وافر. هو روضة ملأ. Ìta ń pè ní ìrànlọ́wọ́ ẹni lọ́wọ́ ròdọ́tù ààyè tó tutù ní tá a bá ní ká mú wá lápẹẹrẹ. ملأ بخير وافر. Ẹgbẹ́ bẹ́ẹ̀ a bá dé bẹ́ẹ̀ ààyè tó tutù yìí èyí ó bá ẹni tó dáa tó pọ̀ ní ó bá ń bẹ́ẹ̀. عطر وفاكهة وظل شامل. Èyí ó bá ìtí wọn àwọn kankan tí ń rùn àwọn lọ́fíńdà. Èyí ó tún bá وفاكهة. àwọn kan tó ṣe é jẹ ó fi ń ṣàpèjúwe mi. Gbogbo tó ṣe é jẹ èyí ó bá nínú ródà àbàkàlà ń pè bẹ́ẹ̀ àyè tó tutù tí igi wà táwọn igi yẹn wá so ewé káàkiri. Èyí ó ti máa rí àwọn ewé ìlú. Èyí ó ti máa rí ọ̀dọ̀ àwọn torí àwọn ewé lórí igi tẹ́rí yẹn wọ́n tún ní zinc lára. Ṣé ẹ pé ewé ọsàn ó ní tiẹ̀, ọsàn múmu ó ní tiẹ̀, ọsàn olóńgbò mangoro gbogbo wa pátá ni wọ́n ní ọ̀dọ̀ tó já sí ọ̀dọ̀ kọ̀ọ̀kan nì ló ní tó fẹ́ ṣe nínú ayé ẹ̀dá. Ewé orí igi ó ní tó fẹ́ ṣe nínú ayé ẹ̀dá. Èmi a máa wá ronú nkẹkẹlẹ ní mẹ́ta yìí pé níjọ́ nígbà àwọn ẹsẹ̀ bí àwọn gbígbí igi sí àdúgbò sádùúgbò pọ̀ wọ́n ti wá gbé gbogbo ẹ̀ àlàáfíà ti wá dínkù. Ìgbà bá ti ń corporation sẹ́ǹtì tá a máa gbóhùn bẹ̀ yóò máa yàtọ̀ sí gbogbo ohun.
إثر وفاكهة وظل شامل. sílù ṣàmìlù igi tó máa wà gẹ́gẹ́ bí kájọ wà pọ̀ ó máa jẹ́ ṣàmìl igi tó máa kóra pọ̀. bàbá ti ń ran wa lọ́wọ́. láàrin ara yín nìṣó gíwárè gíwárè ẹ̀yìn rèé wá ń jẹ́ pé sílù ṣàmìlù ní náà. bí kí wọ́n bá dá àwọn onímọ̀ kò wọ́n ní sàmọ́sángúdù sílù ṣàmìlù. إثر وفاكهة وظل شامل. لولا التعاون بين أبناء الورى. tí kì í bá ṣe pé kájọ ríra wa lọ́wọ́ tí ì bá ṣọlá kájọ ríra wa rọra wa lọ́wọ́ fáwọn ọmọ èèyàn ni. لم يكن ماجد في الزمان الأول. لم يكن ماجد في الزمان الأول. كلا ولا قامت حضارة دولة. ولا قامت حضارة دولة. gbogbo ọ̀làjú tí ń bẹ. gbogbo àwọn developed country láyé lónìí corporation ni wọ́n ní wọ́n fi develop. ayiwa àdára tó dáwọ̀là. kò sí corporation ní nàìjíríà láfi wà lójú kan táà fún. a gbọ́dọ̀ máa wà pọ̀. ìwà pọ̀ yẹn ìlú tí tó yááyì jù ìlú tó yááyì jù nílùú mi. alhamdulillah. lẹ́gbẹ́lẹ́gbẹ́ ó pọ̀ nínú ìlú mi. بلاد بها كنا وكنا نحبها. ناس فالإجاب إجاب إذ الناس ناس فالإجاب إجاب. كلا ولا قامت حضارة دولة. حضارة دولة gbogbo ibi tẹ́ ti ń lo ọlá lágbàáyé wọ́n ṣùpọ̀ ni. والناس عاشوا في النعيم الأجمل. nítorí pé ènìyàn máa lò ṣẹ̀mí tó rẹwà bẹ́ẹ̀ bá jọ wà pọ̀. bẹ́ẹ̀ bá ti wà pọ̀ ẹ̀yin ọba lẹ́yẹ aṣíwájú ọkùnrin ẹ máa dá yàtọ̀ láàrin àwọn ẹgbẹ̀rẹ̀gbẹ̀. ẹ máa fi inú wà pọ̀. Masha Allah. níbi uniqueness yìí náà ní tẹ́ gbé kalẹ̀ yìí. Masha Allah. ẹ máa fẹnu wà pọ̀ ẹ wá mú ọlọ́run tí ìwà pọ̀ yín ọlọ́run ẹ mú ọlọ́run tí gbogbo tẹ́ ẹ bá dẹ̀ ṣe kí náà lọ ṣe báyìí bẹ́ẹ̀ tẹ́ ẹ sí fún. ẹ má máa fi sọ wípé tí ìbá ṣọlá wa kò bá má ti débi tí. bó láṣẹ inú ló kọ́. انظر إلى النحل الضعيف بجسمه. àwọn ẹranko tí wọ́n á fẹ́ ṣàlàyé ẹ̀ ó ní ń tó léèwọ̀. إلى النحل الضعيف بجسمه. kòkòrò ṣinṣin bìjísìmì yìí bó ṣe rí pẹ̀lú ara nì ó rí kó sára kòkòrò ṣinṣin ó dìfẹ́lọ́pù díẹ̀ sára ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀. بتعاون يمسي كجيش هائل. pẹ̀lú tàháwùrù ìwà pọ̀ ara wọn. يمسي كجيش هائل. wọ́n wá dàbí jàmá tó pọ̀. ọgbọ́n náà bá ń lọ bó bá rí ṣinṣin tó ṣùjọ tí wọ́n ń ya bọ̀ ó ya fẹsẹ̀ gbé ó fẹsẹ̀ fẹ́ ní ewu lélẹ́yìí. Yomsi. kéèyàn wá pọ̀ ó ní tó fẹ́ ṣe nínú ayé èèyàn. انظر إلى النمل الدقيق بعظمه. ìyẹn lára wá tó wá jẹ́ kí á tọ́ka rẹ sí àwúrèbe kò sára. ó tún kéré jẹ ṣíṣí. بدقيق بعظمه. egungun tí ń bẹ lára tiẹ̀ kò tó kan. أنى له بمدائن ومنازل. ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ tá a bá ti ṣùpọ̀ báyìí wọ́n ti di jàmá. alẹ́ له بمدائن ومنازل. أنى له بمدائن ومنازل. wọ́n èyí sí dárin
ìṣùpọ̀ owó náà ni wọ́n fi ń kọ́lé wọn. Wọ́n wá kọ irú eṣinṣin kòkòrò eṣinṣin nì gbogbo ṣe ń gbà kọ́lé tiẹ̀ wo àwúrẹ́ pé ẹ̀ ń ṣe máa ń yọ oríṣiríṣi kòtò tọ́lọ́run bá fi wọ́n sí pé ẹ máa gbé bẹ́ẹ̀. èyí náà kúnra yín lọ́wọ́ kẹ́ ẹ kọ́ ayé ara yín. ń sùúrù ìlà. àbọ̀ ìdísmíkà lámùtàkùn. ó ní wọn náà wá wo bọ́dì ara rẹ nì kò lè wà lọ́tọ̀ọ̀tọ̀ kó lápọ̀nlé. láwùlà tààwùnú fèrè sí jáàmì mọ̀lẹ́hìlì. tí ẹ bá sọ láàyè rẹ lọ́wọ́ tọ́lọ̀ ń pé fún orí lára ojú tọ́lọ̀ ń pé fún orí lára etí tọ́lọ̀ ń pé fún orí lára ẹnu tọ́lọ̀ ń pé fún orí lára èjìká tọ́lọ̀ ń pé fún èjìká lára ọwọ́ tọ́lọ̀ ń pé fún orí lára ọrùn tọ́lọ̀ ń gbé fún ọrùn lára gbáyà tọ́lọ̀ ń gbé fún igbáyà lára inú tọ́lọ̀ ń gbé fún inú lára ẹsẹ̀. ọmọrí ilá àbọ̀ ìdísmíkà lámùtàkùn láwùlà tààwùnú fèrè sí jáàmì mọ̀lẹ́hìlì. tó bá dá orí tí ò sójú mẹ́ ilé orí ń wá lókè tó bá dá orí tí ò sétí mẹ́ ilé orí ń wá lókè tó bá dá orí tí kò sẹ́nu mẹ́ ilé orí ń wá lókè. torí corporation wọn la fi ṣe rí dáadáa làwọlà. láwùlà tààwùnú fèrè sí jáàmì mọ̀lẹ́hìlì. láwùlà tààwùnú fèrè sí jáàmì mọ̀lẹ́hìlì. لولا الحروف تعاونت مع بعضها. àwọn alifábẹ́ẹ̀tì tá a fi so ọ̀rọ̀ pọ̀ nínú èdè Lárúbáwá alẹ́ tààtà. bàbá tó kọ́ alẹ́ rí gbólóhùn pè. nínú èdè English. ABCD bàbá tó kọ́ alẹ́ rí wọ́ọ̀dù fọ́ọ̀mù. táàbà fún pọ̀ ìwọ́ọ̀dù sí fọ́ọ̀mù. èdè Lárúbáwá yìí bí kíní tó ń jẹ́ alẹ́ tààtà. bàbá alẹ́ rí kẹ́límà. mọ́kànlá mi. قول ولا من قائل ما كان من قول ولا من قائل. Kúlẹ̀ ṣáàṣì lọ́dẹ̀ èèyàn kan náà ní ilé èèyàn sá. A ní òun bá wọn ṣe mọ́, kí lórí tó bí bá wọn ṣe mọ́, òun òkò, ṣínú ti wọ yìí náà kò náà. ولتحذروا من كل شخص نافر. Gbogbo nǹkan bá ló gbájọ, ó gbájọ, ó lè jẹ́ sí pé bẹ́ẹ̀ bá tó bí 20, lára 20 yẹn ó lè jẹ́ sí pé nǹkan mẹ́ta lọ́lọ́run fẹ́ lò lára 20. Allahu akbar. àwọn 17 tó kù waste product. Tí ò bá wá sí àwọn mẹ́ta yẹn, tí ò bá sí àwọn mẹ́ta yẹn lára 20 ò ní dúró. ولتحذروا من كل شخص نافر أو جمعه مستفرد متجاهل. Yóò kàn kúrò ní òun rèé pẹ̀lú àwọn ìyókù ẹ̀, yóò wá di mustafuridi mutajahili. yóò isolate ara rẹ̀ yóò wá dá wá. Yóò máa súra rẹ̀. Yóò máa fojoojúmọ́ síìkì. fún àdáwà. Gbogbo nǹkan máa wá ṣe. Bí ìyàwó tó ta kété sọ́kọ, yóò máa fojoojúmọ́ síìkì. Bí ọkọ tó ta kété síyàwó, yóò máa fojoojúmọ́ síìkì. Yàtọ̀ sí òun fúnra rẹ̀ lọ́tọ̀, yàtọ̀ sí Ọlọ́run lọ́tọ̀, ó jẹ́ òun nìkan ṣoṣo. Lẹ́yìn Ọlọ́run lọ́tọ̀, gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀dá látòkè délẹ̀ gbọ́dọ̀ má ní jàmá. Gbọ́dọ̀ má ní jàmá. Rasul, tí ìbá sọlá Abubakiri, ń bò láwà áfà nẹ́bìsì. Tí ìbá sọlá Umaru, ń bò láwà nẹ́bìsì. Osman, ń bò láwà nẹ́bìsì. Bí gbogbo ẹ̀ ṣe rí lọ nìyẹn. Àtàhámúnù, bẹ́ẹ̀ bá ṣe wá ń ríra yín sí, ní kẹ́ ṣe máa bára yín lò, ẹ ò lè dọ́gba nínú ọ̀rọ̀ sísọ, ẹ ò lè dọ́gba nínú arísìkí, ẹ ò lè dọ́gba nínú gbogbo nǹkan dábí máa tọ́ka pé èèyàn ní lágbájá. Ẹ máa wá ṣe ìrànlọ́wọ́
ẹni tí ẹ bá rí pé ìsọ̀rọ̀ rẹ̀ kìí máa tà kìí máa bàjẹ́ tó bá ti pé ẹ fẹ́ pè é sínú ọ̀rọ̀ ẹ wá tètè gbàálẹ̀ nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nítorí kó má lè ba ọ̀rọ̀ yìí jẹ́ ẹni tí ẹ bá ti rí pé làákàyè rẹ̀ kò pé tó ẹ mọ̀ kó láṣìírí ẹni tí ẹ bá rí pé ìjẹ́ èèyàn rẹ̀ nípa jíjẹ múmu ẹ kó láṣìírí ọ̀lẹ fúnra ẹ̀ kò ráyé wá. ọ̀lẹ ò ráyé wá. ẹ kó láṣìírí kẹ́ ẹ wo kí ló lè ṣe tẹ́ẹ̀bì wá ràn lọ́wọ́ lórí tó lè ṣe tí ó fi báláǹsì tẹ́bá lójoojúmọ́ lẹ fẹ́ máa fún ní ẹja jẹ ẹ̀pọ̀ bí wọ́n ṣe pa ẹja ìnẹ́ta àwọn náà. من صفات العاقل يرقى به نحو النجاة الكامل. mo kí yíwá wa àti ọ̀tún àti ẹ̀ta gíwá. mo wá sọ wá fà nígbà tó wá gbọ́dọ̀ mẹ́ta tí n bá wá bẹ̀ owó pé ẹ̀bùn lówó mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ìyẹn ló wù mí kẹ́ ẹ̀bùn mi lówó lórí ẹ̀. orí corporation náà sọ ni corporate pẹ̀lú wa. tààwùnù tó ti yé working together. tọ́lọ̀ wọn máa lò nínú ayé ẹ̀dá ní kó máa kẹ́ ẹ máa ṣèrànlọ́wọ́ mẹ́sì tààwọ̀ ẹ̀nu alàlẹ́ bí èrè wa. واتقوا ولا تعاونوا على الإثم والعدوان. èmi bá ka ẹni tí mo bá mo ti lé. ìdí bàbá ọgbà ní ìpọ́nù ẹ bá wọn ti lékun rẹ̀. èmi wá fẹ́ bí nǹkan lẹ̀. Kẹ́mi fẹ́ bí ilẹ̀ ni mo fẹ́ kó dé àgbáyé. Owó aláàzí tó ti sọ̀rọ̀ níṣe ó ní gbogbo Ìjẹ̀bú lónìí. Nígbà tí wọ́n fẹ́ kọ́ Central Mosque yìí, gbogbo ẹni tó fowó lẹ̀ lẹ́ẹ̀kan wọ́n kọ́ lẹ̀. Ẹni fowó lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n kọ́ lẹ̀. Ẹni tó fowó lẹ̀ ti ń dá mi parí ẹ̀ wọ́n kọ́ lẹ̀. Èmi náà mo sọ pé Ìjẹ̀bú òye tọ́lọ̀ fún àwa yìí. Òye tọ́lọ́ fún àwọn Ìjẹ̀bú pọ̀ gan. Gbogbo ọmọ Ìjẹ̀bú tí ń bẹ̀. Wọn ni wọ́n dáwó ètí ń bẹ̀nú ilé gbogbo wọn ni wọ́n dáwó iná ta. àwọn min sifatil aqili yarqa bihi nahwa an-najahil kamili. اللهم إنك عفو تحب العفو فاعف عني 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 اللهم إنك عفو تحب العفو فاعف عني. ماشي آمين ماشي آمين ماشي آمين إياك نعبد وإياك نستعين ماشي آمين أقوم أمي وسوكي كسوكي آمين 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 آمين
má fi kúkú yín ká. Má fi àrùn tó yín ká. Má fi òṣì tó yín ká. Ọlá ní Muhammad. Ihdina siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. صلة بدنهم باطمئنان ذات أسعائه لمنان أبقي ربي شيخ فخور يا شيخي يا زماني. أكيد زمان لي ẹni bá gbẹ́nu bàbá kó ní Allahu Akbar. ẹni bá gbẹ́nu bàbá kó ní Allahu Akbar. ẹjẹ́ ní jazakumullahu khayran. ẹni jazakumullahu khayran. jazakumullahu khayran. ibi tá ń lọ báyìí ibi lọ́ọ̀ṣì là ń lọ. ẹ máa ṣe kí n máa tẹ̀lé nílé ìbámu. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. gbogbo ẹja yóò bá ní Muhammad صلى الله عليه وسلم. pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọba wa Gíwá ọ̀tún Gíwá ẹ̀ka Gíwá gbogbo expo lápapọ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ wọn ní kí Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ o. ẹ̀rọ pẹ̀já ṣe ámìnà dáadáa. wọ́n ní pẹ̀lú òkú Ọlọ́run bàbá wa àgbà ní ìpamọ̀rẹ́ ọlọ́gbà fi yarí bàbá pẹ́. wọ́n ní owó lọ́ńṣì yẹn kí wọ́n ń pe sí mi létí ní ìsìn pé pẹ̀lú ògùn ọlọ́gbogbo aláàjọdájọ á gbé wá sílé. ẹ̀jẹ̀ àgbọ̀nà tóbi jọ wọ́n. àwọn táwa náà fẹ́ ṣe síbẹ̀ torúkọ tiwa náà ò ní ṣe kí ni tí lọ́ba náà lórúkọ tiwa tí ò ní parẹ́ mẹ́. ẹ̀jẹ̀ àgbọ̀nà tóbi jọ náà. ọlọ́pàá wa wọlé ní Muhammad. bàbá ẹgbẹ́ ìtúlà kọ́kẹ́ ẹgbẹ́ tẹ́mi ó rí. tọ́ Allahu Akbar. Bàbá ẹgbẹ́, ìyá ẹgbẹ́, èyí tí mo fi sọ pé Ìjẹ̀bú yáàyè púpọ̀ nù ni. Kò sí tíjẹ̀bú ń ṣe ń ta tí ò ní bàbá pẹ̀lú tí ń ṣe. Kò sí tíjẹ̀bú ń ṣe ń ta tí ò ní ìyá pẹ̀lú tí ń ṣe. Bàbá wa Olúọmọ Murphy Adékọ̀yà, CEO Musab Arena, bàbá ẹgbẹ́, Mama wa Dr. Mrs. Adékúnbi Kúkú Ali, àwọn nìyẹn ẹgbẹ́, Bàbá wa the father of the day, Aṣíwájú Owólabí Alébíoṣù, advisor ẹgbẹ́ wa, Ọbanẹ́yẹ Olúwa wa o. Àti bàbá wa Adékúnlé Abdulrasheed, bàbá wa Balógun Akéwèjẹ. Èèyàn gbọ́dọ̀ máa ní irú wọn. Ànábì lọ. Alayhi salatu wassalam. Ìgbà tí ò ní irú bẹ́ẹ̀ ó sunkún rẹ̀. Ọlọ́run wá ní láti orí tiẹ̀, òun ò ní rán ànábì kan níṣẹ́ láì já sí pé kí alákùnlẹ́yìn kó má wà fún. Ọlọ́run ọba tó ti dá wọn ní pípé ọlọ́mọdé wọn kò náà. Ọlọ́run bá bọ̀ wọ́n lẹ́sìn. Bá ràn wọ́n lọ́wọ́. Bá bọ̀ wọ́n lálàáfíà tẹ̀lé gbogbo. Ọlọ́mọdé tí wọ́n náà dá. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Mo ti gbọ́ ń tẹ́ sọ àti gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan àti ẹ̀yin ẹgbẹ́ obìnrin àti ẹ̀yin ẹgbẹ́ ọkùnrin tí wọ́n pè mọ́ra wọn tẹ́ fi dòdìdì tàbí ń sọ pé Ìjẹ̀bú lẹ́nu. Ìjẹ̀bú kò sí wẹ̀ kò sí ní ẹwọ ọjọ́ tí wọ́n ti gbé bàbá wa tí wọ́n jókòó yìí sí wọ́n ní jámù tí wọ́n. Bẹ́ẹ̀ni, àwọn náà ní gbogbo tí wọ́n. Àwọn náà tún ju bàbá yìí lọ, wọ́n tún ní tiwọn náà. Gbogbo wọn wọ́n tún wá láṣepọ̀ ara wọn.
ìtọ́lọ̀ ti ṣe tó ti dá kò ní bàjẹ́ o. Gbogbo àlámọ̀rí wa ti ń dá lọ ìbàjẹ́ ò ní pọ̀lú. Bismillahi náà. Bismillahi rahmani rahim. Inna a'tainaka al-kawthar. Salli ala rabbika wa ala alihi wa Shani'aka wal abtar. Assalamu alaikum. Alaikum assalam. Tọ́. Bàbá wa Nahid, bàbá ní kí ẹ ṣe àdúrà. Bàbá bọ́ síbi àmọ́bí tọ̀dọ̀ tí wọ́n kà máa lọlé. Ká máa lọlé, wá àgbà ń pa mọ́ ẹ̀yàn dá. Wọ́n tẹ̀ bá ṣékù dá tó. adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. A kí gbogbo àwọn bàbá, mo kí kábíyèsí wa. Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. Bàbá ti sọ fún wa pé ká máa ní Ṣéèwù. Wallahu yas'aluka minan nas. Ọlọ́run máa ṣàjẹ́ ẹ̀pẹ́ fún wa. Àmín. Mo kí bàbá àgbà, bàbá oníwàásí gbogbo àgbáyé. Wọ́n àdọ̀ ní ìpamọ́ rẹ̀. Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. Àmín o. Bàbá ti rọ àná kalẹ̀ kéjì dá. Ọlọ́run ní jẹ́ kọ́ làwọn bàjẹ́. Bàbá ti jo ohun bí ilẹ̀kùn wọn ní bàbá àgbà àná wọ́n ṣe kalẹ̀. Ìtàwọn náà fẹ́ wá fi kalẹ̀. Wọ́n tún bọ̀ tán. Bàbá ó ti tàn. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Alájà ti gbé oúnjẹ yìí, àwọn méjì yà ti gbà o. Wọ́n ti rí yín ní orí wẹ́bsáìtì. Wọ́n ti rí yín ní gbogbo àgbáńlá ayé. Ẹni tí ò dé Jẹ̀bú, ó ń wo fọ́tò pé ta ló ń jẹ́ ìpamọ́ rẹ̀ international ni wọ́n. Ìgbà tó bá bá yín, jẹ́kọ́ bá yín pẹ̀lú dáadáa. Amina. Àlàáfíà ara Ọlọ́run máa yọ kúrò ní ọ̀rọ̀ yín. Àmín. Báyọ̀ ò mú yín, Ọlọ́run ò mú yín, bájọ̀ ò mú ọmọ látara yín. Amina. Ọlọ́gbẹ́rọ Ọlọ́run. Àmín. Ọlá títóbi Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo fàtáyé bá fẹ́ ta sí Ọlọ́run ọba kì í bà. Ọfà yóò ní báyìí. Àmín. Kò ní bà wá ọmọ yín náà. Amina. Àdúgbò ọlọ́gbẹ́rọ Ọlọ́run. Àmín. Gbogbo àwọn ọgbẹ́ ọba lẹ́yẹ látòrí Gíwá Ọlọ́run má dà yín láàmú o. Amina. Ọba tó ń fi ìbẹ̀rẹ̀ yín pẹ̀lú dáadáa. Foundation yín ti dá. Bẹ́ẹ̀ni. Gbogbo ń tẹ́ máa ṣe nínú ayé Ọlọ́run má jẹ́ rí nira. Ìtọ́ jẹ́ kókó jù ni bàbá sọ fún yín. Ìtẹ́gbẹ́ fi ń pé, tẹ́gbẹ́ fi ń jọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ò ní tú yín ká. Àmín. Kò ní fi kú tú yín ká. Àmín. Kò ní bàrù tú yín ká. Àmín. Àṣàlù àbúrú kò ní wọnú ayé ẹnì kọ̀ọ̀kan yín. Àmín. Ọlọ́gbẹ́rọ Ọlọ́run. Àmín. Ó ti di dandan kọ́rọ̀ yìí ó di ayọ̀. Insha Allah. Bàbá torí pé Yusuf ń bẹ lọ́dọ̀ wọn. Ṣé bá tilẹ̀ máa ṣàdúrà Yusuf nínú gbogbo àti gbáfíà àdúrà ọba lẹ́yẹ ni mo ń ṣe. Bẹ́ẹ̀ni. Atẹ́gùn ẹ̀ ní ti dáadáa kò ní já burú lọ́dọ̀ yín. Àmín. Gbogbo ọba lẹ́yẹ lápapọ̀ Ọlọ́run kó bá mi dúró tì yín. Àmín. Gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ tí bàbá ń ṣàdúrà fún Ọlọ́run jẹ́ kádùá wa ó gbà. Àmín. Lọ́kùnrin wa lóbìnrin wa Ọlọ́run jẹ́ kádùá wa ó gbà. Àmín. Ọlọ́gbẹ́rẹ́ Ọlọ́run. Àmín. Bàbá ìsìn ní tẹ́ ní kí n fà ń jọ òun. Òun náà ni màá tún fi ṣàdúrà fún wọn. Bismillahir Rahmanir Rahim. Ẹ máa ṣe àmín. Qul huwallahu bi rahmatillahi. Hadu bi rahmatillahi. Ẹ máa ṣe àmín. Samadu bi rahmatillahi. Ẹ máa ṣe àmín. Lam yalid bi rahmatillahi. Àmín. Wa lam yulad bi rahmatillahi. Àmín. Wa lam yakul lahu bi rahmatillahi. Àmín. Kufuwan bi rahmatillahi. Àmín. Hadu bi rahmatillahi. Àmín. La hawla wa la quwwata illa billahi al-azim. Àmín. Tọ́ àdúrà aláìwé tí wọ́n ṣe àdúrà. Gbogbo ẹgbẹ́ ọba lẹ́yẹ ọkùnrin aṣíwájú ẹjẹ́ àtẹ́wọ́ ọba yìí. Ẹjẹ́ àtẹ́wọ́ wá sí Ọlọ́run. Ẹyẹ kan ni ẹ máa ń ṣe téèyàn ní ṣèlú ìbọn. Wà á kà á lè bọ́lúkálíkì. Ya Rabbal ibadi wa ma. Ya Rabbal ibadi wa ma. Òde ọ̀ka ni ẹ máa ń lọ téèyàn nílò mi ìmọ̀ ilé ọ̀rọ̀ máa ṣe lé ìdáṣe máa. Wà á kà á lè bọ́lúkálíkì. Yàrá àmàlà ọkọ̀ tí bàtà ní. Ẹlòmí ò torí ẹgbẹ́ wa kò mọ wọ́n rí àmọ́ torí bàbá pàmò ìlú ṣe wọ́n wá gbẹ́ wà ṣe. Yàmá yàrá máa kàfí àlèmálí jùmálí. Pósítà lẹ́lòmí rí kò mọ àwọn tí wọ́n wà nù ẹgbẹ́ wá ṣe ló wá gbọ́ ọ̀rọ̀ máa ṣàdúró tì wá. Yàmá yàrá máa kàfí àlèmálí jùmálí. Olóògbé Ọlọ́run gbogbo láti tí wọ́n pín yẹn ní ó kárí àwọn ọkọ̀ tí ìpín tàwa MC ni. Ẹ̀kún tá máa kọ̀ làwùdí hàn áṣẹ́jìbù lákòó. Ẹni tí bẹ́ẹ̀ ṣe Ọlọ́run ní bèbè payé o. Fàyàmùhùn bí dàkàzá nàìjíríà wà zázálẹ́lì. Ẹ tẹ́wọ́ yín báyìí ẹ tẹ́wọ́. Fàyàmùhùn bí dàkàzá nàìjíríà wà zázálẹ́lì. Bẹ́ẹ̀ ṣe àmínà. Àmín. Ó wà bí àtúnṣe ẹ máa ń mọ̀ pé bó ti wù kó lè tó nínú ìlú kan. Ilẹ̀ lẹ́lẹ́ mọ jù sí. Dandan ni kó rọrùn fáwọn ẹ̀dá kan. Fáwọn ẹ̀dá kan wò.
ẹ̀dá tí ọlọ́run ọba ńlá kàmí mọ́ wọn. Bó ti rí tó nínú ìgbà dandan ni kó rọrùn fáwọn ẹ̀dá nínú ẹ̀dá tí ọlọ́run ọba kàmí mọ́ wọn. Omi gbogbo wọ́n ti jíṣẹ́ ní ọmọ fúnra zẹnu àdánwò yàrá bí bàbá wa ní sà bàbá náà ti mú ẹsẹ̀ wá ọmọ ìṣẹ̀lẹ̀ aṣọ wa láyé nínú ewu. Ẹja máa mú wà gbọ́ ẹ̀ma bẹ̀. Gbogbo ojú ẹja ọlọ́run ti wá sínú àdánwò yàrá bí máa ṣojú wọn láwa nílẹ̀ báyà kan. Ẹni ká fi ṣàtúnlè nígbà tó kọ́kọ́ láwọn òdìdí ṣe bẹ́yìn ni mọ́mù wọn ẹ dúró báyìí ẹ dúró báyìí. Bàbá mọ́mù kulli qawmi rasulun. Bàbá mọ́mù ọlọ́run ní yọ yín ní mọ́mù. Àmín. Olórí ní ọlọ́run ní sọyìn dolórí. Àmín. Ẹmú 1,000 wọn lọ́wọ́ yín. Ẹmú 1,000 wa. Gbogbo ẹni bá wá nífẹ̀ẹ́ yín kó tẹ̀lé yín. Ẹni tí ò bá mọ àbá mọ́mú yìí. Tí ò bá mọ bàbá mọ́mú yìí nìkan yí kó má tẹ̀lé wọn. Wọ́n ní tani jẹ́ Sàká ọ̀nà ẹbú Sàká. Bàbá mọ́mú wa. Wọ́n mọ bàbá mọ́mú yìí pé bó ti hùn kó lò tó ní inú olùkọ́. Fáwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tí ọba ńlá gbàgbé máa ń bó ti hùn kó lò tó nínú olùkọ́. Tẹ́lẹ̀ ní kó fáwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tí wọ́n fún wa ní goodwill message bẹ́ẹ̀ kan ṣé mo gbọ́ ìbò yẹn èmo kéwì goodwill message wọ́n wá bá a ṣe vote of thanks wọ́n sì ṣàdúrà wọ́n dúpẹ́ fún gbogbo àgbàlagbà àmọ́ tí wọ́n mú síwájú mi wọ́n tí wọ́n fẹ́ fi ṣe. Kò yé wa owó àkọ́kọ́ wà lórí àwọn àbí ó dábàá ìtètè béèrè wọn má dùgbọ́ ẹ̀túmọ̀ ọmọ lọlé kò sí dá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run fún àṣeyọrí ti òní kí Ọlọ́run má ṣe ní àgbìmọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn bàbá wa bàbá àpamọ́ Ọlọ́run ajá agbègbè pẹ́sà. Mo dúpẹ́ lọ́wọ́ aláyélúwà bàbá wa Okísà Ọlọ́run ajẹ́kẹ́ ẹ̀pẹ́ fún wọn sá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfáà tí wọ́n wà lórí ìjókòó fọ́lọ́run má ṣe lé ní àṣemọ fún gbogbo wa sá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ Ọbánẹ́yẹ ọkùnrin aṣíwájú Agbilẹ̀ Ìjẹ̀bú. Ọlọ́run tó fi ìfẹ́ so wá pọ̀ kò ní dà wá rú lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ aláyélúwà ọba wa Ọ̀gbágbá Agbátẹ̀wọlẹ̀ aláyélúwà mo ṣífìlà fún orí adé o ọba wa Síkírù Káyọ̀dé Adétọ̀nà kí adé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ẹ̀ṣin ọba á jẹ oko pẹ́ o kábíyèsí fún aláyélúwà o. Mo wá fi àsìkò yìí dúpẹ́ ní ọwọ́ bàbá ẹgbẹ́ mi bàbá ẹgbẹ́ olóríire Mufutau Adékọ̀yà tí gbogbo wa mọ̀ sí Murphy Adékọ̀yà Olúọmọ Murphy Adékọ̀yà. Ọlọ́run tí ó ti fi wọ́n ṣe igi lẹ́yìn ọgbà wa igi lẹ́yìn ọgbà náà ò ní wó. Gbogbo àṣeyọrí tí a ti ń ṣe látijọ́ ìkù ṣẹ̀yìn wọn ibi tí wọ́n ti mú owó náà Ọlọ́run má jẹ́ kí wọ́n mọ̀ ìlọ́po kọ́lọ́run bá wa fi rọ́pò wọn. Tí ẹyẹ bá ń lọ kò kí ń fi apá kan fò àwọn àti ìyá ẹgbẹ́ wa Dr. Mrs. Olúkẹ́mi Kúkú Àlí ìyá ẹgbẹ́ olóríire kọ́lọ́run bá wa kẹ́ wọn. Ọ̀kí Ọlọ́run ìlú òyìnbó ni àwọn méjèèjì wà Ọlọ́run jẹ́ kí wọ́n pé òrè oko délé Ọlọ́run jẹ́ kí wọ́n sìn wá pẹ́ Ọlọ́run jẹ́ káwa náà jẹ́ ọmọ rere lẹ́yìn wọn. Mo dúpẹ́ lọ́wọ́ adviser wa tí wọ́n ń gbà wá ní àmọ̀ràn tí wọ́n jẹ́ ká ṣi ìwà wù Aṣíwájú Owólabí Alébíoṣù Òṣùpá àdínì gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú. Mo dúpẹ́ ní ọwọ́ wọn àwọn náà wá kórè oko délé. Mo dúpẹ́ lọ́wọ́ Akéwèjẹ mi ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi pàdé mi tí àwọn náà wà lóyìnbó Láṣẹ Abdulrasheed Balógun Ọlọ́run jẹ́ káwọn náà kórè oko délé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi
ọpẹ́ mi ò dópin mo dúpẹ́ lọ́wọ́ ọ̀tún tó lóyà nítorí tí mo bá ń wo ọ̀tún mo máa ń bá ọ̀tún bẹ̀ ìfẹ́ tọ́lọ́ fún sáàrin wa kò ní bàjẹ́ ẹ̀ta ní ìlú òyìnbó lòun náà wà adá ọba ọ̀tọ̀ ọba kò ní ṣalẹ́sẹ̀ òun náà kó ìlòkò délé ọpẹ́ mi púpọ̀ lọ́dọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ láti orí esco títí dé ibi tí ó dé a ti ń ṣe dáadáa a tún máa ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ìwòye àná àjọṣe foundation ọmọ ẹgbẹ́ kan ni kò dẹ̀ ní tán síbẹ̀ lágbára lọ́wọ́ náà bá ṣe ń kọ́lé mọ́lé àmà ara rẹ̀ mọ́lẹ̀ á ní wojú ara wa ká tó jẹun ọlọ́run wa tó fi ìfẹ́ sí wa ní ọkàn kò ní pa ìfẹ́ náà rẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jọ wà ń bí asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. Ṣe dáadáa ní kó wá wájú ń ṣe olówó nínú wa ládàá bẹ̀ ẹlẹ́yìí wà nẹ́bí.